tí ló fi ń gbọ́ ipò ojú rẹ̀ wà lọ́wọ́ mi ojú rẹ̀ ò tún fi rí nẹ̀mọ́ láyéláyé kan gbà. wọ́n ti sí ọ wá láti ilé sàbídẹ́sà tó ti wá ní. mo ti pariwo mi rí kankan ni wọ́n ṣàánú mi. ìyá wa ti kú láti kékeré. kí wọ́n lọ jí. ó tẹ̀ gbóná lásán ni wọn ò lájẹ. tára alẹ́ ẹni bá lóun lóògùn púpọ̀ èèyàn náà á sì fi epo náà lẹ́sẹ̀. lómi ìbáyìí ò paná. gbé súnmọ́ kó kàárẹ̀ ẹsẹ̀ kó gbé iná àti the god is. a gba ojú tiẹ̀ a gbé fún kejì ẹ̀. òun ò mọ̀ ríran ṣùgbọ́n ìwọ bẹ́ẹ̀ ní òkùnkùn bèrè wọn. mi ò rí kankan. ṣé tó bá yẹ pé wọ́n yẹn ti ń lù mí níbi tí mo ti ń bọ̀ nìyẹn ìwọ máa rí mi wá sọ pé mo wọ̀n. bó ṣe máa bá àkùrẹ́ ṣe wáyé. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents. Fulfill your dreams. àìsílẹ̀ olóńgì ní ilé di ilé èkúté yìí ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́ àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gbà ní ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. kí ló ṣẹlẹ̀. kí ló rò pé ò ń ṣe. tí mo ṣe bí báwo kí ló jọ pé mo ṣe lójú ẹ̀. kí ni ó ṣòro àwọn ọlọ́pàá gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn. yes ó gbọ́dọ̀ wádìí ọ̀rọ̀ ẹ̀sùn olè jíjà tó wà lẹ̀ tó jẹ́ òṣìṣẹ́ wọn. ló fi wá wá sáàfin jọ̀ṣọ́ máa ń jókòó ronú nǹkan tó máa ń ṣe ṣá yes àbí irú owó òṣìwò ló ń ṣe é tó fi ro nǹkan tó ń ṣe. mi ò ní làákàyè ni. yes. lẹ́nu ẹ̀ good ojú èmi àti ẹ̀ ló máa ṣe bí a mo ní làákàyè àbí mi ṣó ti bọ́. Borokini. èyí lè wà kábíyèsí kábíyèsí àwọn olóyè ń dóde yìí sáré. àṣepa ojú wo ni mo fẹ́ fi wọ àwọn olóyè ẹ̀yin pàápàá tẹ wá tẹ tún ṣe wàhálà yàrá ojú wo ni mo fẹ́ fi máa wò yìí àbí àti gbọ́ pé wọ́n bẹ̀rù lè ní ààfin ọba ìyá aláṣẹ ìlú. kábíyèsí ó ṣòro lóòótọ́ ó rùn létí ó sì wúwo lẹ́nu ṣùgbọ́n nǹkan kan ló bọ́nú omi tó mi èèkàn
bá a bá ṣèwádìí lórí ẹ̀ tá a bá bi fálérè ó ṣeé ṣe ká rọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ṣé kí n ṣọ̀nà tí bàbá mi gbà lọ́nà. kábíyèsí ìrònú ikú lẹ́rọ ohun ẹ gbó ẹ tọ́ ẹ ní kú rèwerèwe igúnnugún ẹ bá wọn kú léwe àkàlàmàgbò ní bá wọn kúkú àpàlàdọ̀ ṣé kò ní payín àmọ́ bẹ́ẹ̀ ṣe rò ó náà tọ́ba bá jẹ tìlú lé kókó erin tó dán wò lódò ń jọ́kẹ́ ní àná kábíyèsí Yemọja gbé ló papọ̀ Yemọja gbé kábíyèsí. Nítorí ọ̀la ṣé mo sọ fún ẹ pé mo fẹ́ dá wà. mi lè fi í sílẹ̀ olólùfẹ́ mi. Ọlọ́run. Kábíyèsí ṣé kò kí ṣe nǹkan tí mo ṣe ló fà báyìí. Kábíyèsí ẹ wò mí. Ibo ló fi mí sílẹ̀. Kábíyèsí ṣé kí n máa lọ ni. Irú ìbéèrè wo nìyẹn? Ṣé bí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ìwọ náà lè kó ẹ̀dá tó dá gbogbo ẹ̀ sílẹ̀? ẹ ṣáà tún nǹkan tí fẹ́ wá fà. Ìfẹ́ wa. Ìfẹ́ wa ò dá nǹkan kan sílẹ̀ o. Ṣé bí wọ́n fúnra ẹ lówó ṣunṣun tó bá ọmọ ìyá méjì ní àjọṣepọ̀. ṣé rí nǹkan tó fẹ́ ṣe báyìí ṣé ò kì í jẹ́ ìgàn báyìí àti inú oyún ló ti fẹ́ mú bàǹjẹ́ wá fún mi ó wá máa lọ o tó bá mọ̀ wípé ìbànújẹ́ ló máa mú wá fún mi. So nǹkan tó ṣẹlẹ̀ ní àbí ẹ̀yin àti dáàdi ẹ ti mọ nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ ní plan yín tẹ́lẹ̀ ẹ dẹ̀ sọ pé ẹ ní ṣe nǹkan kan pa ẹ̀ but iye ṣe mọ̀ pé mọ́ mi ò kì í wọ́n ní nǹkan kan wọ́n mọ kankan pa ọ̀rọ̀ yìí ẹ dẹ̀ kó bá wọn you sent her to jail. I don't care about your mood. Okay, kò sí wàhálà. Àǹtí Rẹ̀mí ló set me up àbí? Borokini. Ohun tó yẹ ni ló yẹ ni. Ohun tó yẹ ni ló yẹ ni o. Ohun tó yẹ ni ló yẹ ni o.
ohun tó yẹ ni ló yẹ ni ohun tó yẹ ni ló yẹ ni ohun tó yẹ ni ló yẹ ni alágbára má mèrò bàbá ọ̀lẹ ó ta fà sókè yìí tó borí. Ìbílẹ̀. Hello Alaka. Can you update? Yeah. Okay. So what's going on? Officer, so Emeka, go down. Ilẹ̀. Àgbà. Onígọ́ọ̀sì, èmi ló kó gba àwọn miscreant wá bá. Nínú domain mi. Inside my domain. Àgbà, àwo ni mí, kò sí ikú lójú mi. Èmi ni máa sọ ìgbà tí máa kú. Ó parọ́ tán ra ẹ̀. Èmi ò tiẹ̀ ní pa ẹ́, torí tí n bá pa ẹ́, mò ń pọ́n ẹ lé ni. You are no soldier. You don't deserve to be one. Ilẹ̀. Get down. Bá mi pè Ṣáńkó wá. Àgbà. Ó kó àwọn miscreant yìí wá sínú domain mi. Ẹ̀rù rẹ̀ bá ẹ́. Ìbàdí para. Má jẹ́ kí n gbọ́ anything lọ ẹnu ẹ mọ́. Ṣó ti gbọ́? Ṣáńkó. Ẹni tó padà adìẹ lélẹ̀. Fẹ́ kó ṣèdájọ́ fún. Ò ń gbọ̀n àbí? Ò ń gbọ̀n. Bí bàbá ẹ ṣe ń gbọ̀n nìyẹn kó tó di pé mo pín wẹ́lẹ̀wẹ́lẹ̀. Kí tó ṣá yamayama. Mo fi ẹran ìṣe sára. Ó yẹ kó gbọ̀n. Down! Hands up! Hands up! Down! Drop your gun! Drop your gun. Don't play smart. Drop your gun. No shoot to a beg. You again? Just no shoot. Ah! Ah! You again? Yes. Oh shit. Ìbílẹ̀. You. Oh shit. Ah. Put your handcuff. No shoot. I beg. Move. Hey. Move it. Oh yeah. Ah! Agba. Oh yeah. Move. Move it. Hey. Move. Hello. Hello.
Má mo ti rí wọn Jesse wọn bí pẹ̀lú mi. Sorted. Ewo àti ń bọ̀. Okay, jẹ́ ká lọ. Wọ́n ti mú Dèjì. Àwọn mẹ́ka. You did the right thing. It's high time the whole thing came to an end. I just wanted everything to be all right. Gbogbo wa la mọ̀ pé with the lessons, everything can never end the right way. Did you want consent? I'm sure he's prepared. I'm okay. Make him a padà dárúkọ wọn. Mo ti wò pé kí ni nǹkan tí mo lè ṣe fún orin yìí tó fi máa tẹ ojú mi mọ́lẹ̀ tó báyìí. Ó ṣe yé mi. Gbogbo nǹkan tí mo ní ló fẹ́. Pakuro, the throne, and you. Kí ló dé tí o ṣe kúkú sọ fún mi láti bẹ̀rẹ̀ pé oyè ní ìlú fẹ́? All this stress will have been saved. Gbogbo nǹkan tá a ṣe tí lè fi jó báyìí ní oyè ní ètìtù sí. Lulu, ẹni tí ó kàn mí. Kábíyèsí. Borokini. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ mọ́nú yẹn gangan ó lè ta ni kóró ni wọnú egungun ni. Ìwọ ti jẹ dùnkì àyà kéké beje lónìí o. Gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kórí ó mọ̀ fọ́n wọn. Wọ́rọ́wọ́. Wá mi ṣe ẹni tó lè máa dẹ́rù kúbà nítorí pé ikú kì í pẹ́ta lójú wọn. Wọ́n mi dáadáa o lè dẹ́rù kúbà. Ká ní pọ́n bá mọ̀ ni irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní gbé e. Má jẹ tán àti jẹ lọ.
ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú tó tí kò gbúdọ̀ já ó mọ̀pọ̀ rẹ ni. ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí. àṣà wa ní nílẹ̀ yìí o àṣà wa ní. nǹkan mú ẹ ni kí ló ṣe yẹn náà. ìwọ dẹ̀ rò bóyá àwọn ará pàkúrọ̀ máa jẹ́ kó jọba wọn ọba tó ń kà bòròbòrò bí ọmọdé tó o bá ríyàn sọ fún ẹ èmi á sọ fún ẹ ìwà ọmọdé ló wù oyè ní fẹ́mi sílẹ̀ jẹ́ kí èmi sọ fún ẹ o èmi Adùnní mi rò bóyá mo fẹ́ nìkan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ èmi ti lọ fún ẹ nìyẹn. má ṣe báyìí. má ṣe báyìí. Sílẹ̀ wọ́n jákujàku adáradá òṣì. ṣé kò ti tán fún mi báyìí. kábíyèsí ẹ má sọ̀rọ̀ báwọn. kí n má sọ̀rọ̀. àwọn á gbé ipò bàbá mi lẹ̀ wọ́n máa rìn kiri pàkúrò. kábíyèsí. àwọn èèyàn wà máa tọ́ka sí mi pé ọba olè nìyẹn. kábíyèsí. akọgi ò gbọdọ̀ sóje kábíyèsí. akọgi ò gbọdọ̀ sóje. akọgi kábíyèsí 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 akọgi sóje ó débó lúgbọ́n olúgbọ́n mú mọ́ra ní kábíyèsí ó kan àrẹ̀sà mú mọ́ra ní kábíyèsí kábíyèsí fífi ilẹ̀kùn àgbò máa fi kò ní já kábíyèsí akọgi níyàn ìgbọ́dọ̀ sójé o kábíyèsí. Ibo ló lọ? Ṣé òun kúrò ń pàkúrọ̀ ni? Ọmọ wa ń kọ́.
Are you mad? Are you mad? You had it all. What are you saying, Lulu? A role in the palace. A place in Bakuro. A brother that loved you for all the conniving, evil human that you were. And you lost it all. For what? For what? Lulu, don't do this. Don't do this, Lulu. Don't do this. You've lost it all. A place in Bakuro. Your brother, your home, me, and your child. Yes. I cursed the evil seed out of you. You did what? Oyeni, you did what? I cursed the day that I met you. Don't touch me! No. Wait. We can talk this over. Leave me. Please, wait. Leave me. Hold on. Leave me. Leave me. We can talk this over. Please. 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 Okay. Please. Please. I'm back. I've heard. Please. Please. Gbójú sókè. Tí ẹ gbójú sókè. Ó burú o. Ó ní ìkà. Àṣé torí Lolú ni gbogbo ojú ayé tó ń bá mi ṣe yìí kì í tẹ́ ṣe pé o tiẹ̀ fẹ́ kàn nífẹ̀ẹ́ mi náà láti bẹ̀rẹ̀. Ẹ̀gbọ́n àtàbúrò dé la pera wa. Àwọn ìlú wọ́n sọ pé ìwọ gangan lọ́ba, èmi kàn gbé adé sórí torí gbogbo ọ̀rọ̀ tó bá sọ ló ń dàṣẹ nínú ìlú. Kí ló tún wá fẹ́ tí mi ò ṣe fún ẹ? Ẹ́ nísìnyí báyìí nísìnyí tí gbogbo ìlú ti dàrú, tí àwọn olóyè tí wọ́n kọ̀ káwọ́ sẹ́yìn táwọn ọ̀dọ́ ti sá lọ, ìlú wo ni o wá fẹ́ jọba lé lórí? Dá mi lóhùn. Ìlú wo ló fẹ́ jọba lé lórí? Èmi á kúrò lórí oyè fún ẹ o. Bẹ́ẹ̀ ni, màá kúrò lórí oyè fún ẹ. Àmọ́ tó bá ti wá gun orí oyè náà, tọ́ǹdì ni tróònù yẹn máa jẹ́ fún ẹ. Ìrora ló fi máa jẹ ọba ìlú Pàkúrọ̀ yìí. Ẹlòmíì láti inú ìran wa tó bá tún máa jẹ oyè àbí jọba nínú ìlú Pàkúrọ̀ yìí pẹ̀lú intention láti ba ìlú Pàkúrọ̀ yìí jẹ́, àjálù àrèlú lòun náà máa kojú. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àdúrà mi ni pé ẹlòmíì tó bá máa gorí oyè kó ṣe dáadáa. Ẹjọ́ ẹ̀kọ́ èmi mo jẹ́ kí ìfẹ́ kó bò mí lójú. Mi ò jẹ́ kí n rí ikùn aṣebi. Ẹ̀yin èèyàn burú o. Ẹ̀yin èèyàn burú.
ṣebí wọ́n ní bọ́lọ́dẹ ò bá kú oríta ò léwu koríko ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sáwọ́ àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gbà ní ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu Èdùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni kò sólókò lóko. ẹyẹ bẹ̀rẹ̀ máa jọ̀gà ẹ̀. Borokini. Ma, The case is closed. but the... You're being transferred to another state. There's a pending investigation you need to look into. No, but... I brought you in, and I have the power to tell you when to leave. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí, ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ìkà ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, máa lọ. Mo ráyé mo sá o, mo bẹ̀rù ayé, ayé tó tó àkàmọ̀ra. Wọ́n á fẹ́ ọ nímú, wọ́n á fẹ́ ọ lójú, àmọ́ wọn ò fẹ́ ọ dénú.